Ṣẹ́rí ọ̀rọ̀ wo nídìí nǹkan míì ju ọpẹ́ lọ. Ìní ló ṣàpè ọdún kan tí dáàdì fi wá sílẹ̀. Àtìgbà yẹn àdẹ̀rí nǹkan tó jẹ mọ́ ìpànìyàn kẹ̀kẹ́ nílé mọ́. Níṣẹ́ ni ká máa dúpẹ́ fọ́lọ́run. Mọ́mì, tí ẹ bá ní kẹ́ máa ro ọ̀rọ̀ dáàdì, ẹ̀dùn ọkàn ńlá ló máa jẹ́ fún yín o. Àbí ṣé ti ìfẹ́ tí wọ́n ní sí yín gẹ́gẹ́ bí táyà ni? Àbí ìtàn ní sí àwa náà gẹ́gẹ́ bí tọmọ? Ó mà ṣe o. Ikú pàná kò jẹ́ kó bọ́lá láyé. Ikú tó pa ọ̀la kò jẹ́ kí n rọ́jọ́ gbọ́rọ̀ tó ń bọ̀. Ẹkún àsùntọ̀nù ní kó iyì kan títí láéláé lẹ́kún olólùfẹ́. Ikú ṣíwọ́ oúnjẹ lẹ́nu. Àrùn yọwọ́ fújà nígbà. Ọjọ́ kó lówó. Ariwo gèè lẹ́nu aráyé. Lọ́jọ́ kó lọ́rọ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń pòṣé ṣàràṣà. Pé ewu ńlá o. Ikú pa ọsàn bàbá. Ọ̀rọ̀ ọmọdọ́pá. Badmus, ẹrù èèyàn méjì dẹrù èèyàn kan. Gbogbo ọ̀nà tí n bá máa gbé gbà kó wá dọwọ́ Ọlọ́run aláwòrán bí òun kò fún mi ṣe. Mọ́mì, ìrìnmọ̀jú ò ṣe jíjú ọmọ bẹ́ẹ̀ igbe ìbò sí òpin òkú padà ní púpọ̀. Àdúrà ní káṣà máa gbà kíkú tó pa ẹni àmọ́ kó má ti pa ẹni afẹ́. Kójú má bàa ti ọmọ torí bàbá ẹni ní ẹni àmọ́ ìyá ẹni ní ẹni afẹ́. Ọkọ mi. Ọkọ mi Ìṣọ̀lá kọ́. Ọmọ ajílàlá ọ̀ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dàbí egbò. Ọmọ olùṣènìyàn ṣubú lájà gbogbo ará ọjà mẹ́rin rí. Nígbà tí Ṣọlá mi ṣubú gbogbo ariwo ẹkún ló sọ. Ọmọ bá tẹ̀, ọmọ gbowó, ọmọ bọ ìyé, ọmọ abamọ́gàjí ọ̀tá ẹlẹ́gbèjì àdá. Òkè ò lè jẹ́, òkè ò lè mú gbáríjọ wọn ń bókè ìṣọ̀tẹ̀. Ìṣọ̀lá mi lòkè tó borí gbogbo wọn. Nítorí bí wọ́n bá kẹ́ ẹ ní kíkẹ́ wà mókè náà ni. Wọ́n bá wá gẹ̀ ẹ́ ní kíkẹ́ òkè náà ni. Kíkẹ́ tá ìkẹ́ ẹgbẹgbẹ̀rún wọn òkè náà ló tó fi mú wọn lára. Mọ̀mọ́dá kìíní ìdá mi ẹrù èèyàn méjì ó mà ti di èèyàn kan báyìí. Ìṣọ̀lá kọ́ wọ́n máa sọ ṣàánú mi o. Ohun tó wà lẹ́yìn mi ò lè gbé tán. Agbára mi ò gbé àfikọ́ Ọlọ́run kó ṣàánú fún mi. Má jọkùn má jẹkùn lọ́lọ́run kó bá mi tẹ̀ ẹ́ sáfẹ́fẹ́ rí. Àmọ́ ṣáàwọ̀ náà wọ ẹ̀yìn wo. Wọ́n ní wọ́n gbogbo ohun tó fi sílẹ̀ fún mi Ìṣọ̀lá. Ibi kò wò lè dá ṣe o. Ibi kò wò lè dá kíni tó bá lẹ̀ ló lè dá gbà àfikọ́ lọ dìde o. Mọ́mì, ẹ kú àdúrà. Báwo ni? Mọ́mì ẹ wò, ṣé mo wà ókè? Of course, ó wà ókè. Ṣé ìwọ ò mọ̀ wípé ìmọ̀ra la fi máa ń mẹni tó bá jáde láti lè rí? Àti wípé ìwà lẹ̀ṣọ́ tẹ̀dá máa ń gbé kọ́rùn gbogbo ẹ̀dákẹ́dá tó bá ti sọ wà nù. Nǹkan pàtàkì òun ló sọ yẹn. Àti wípé sórí olùsìn òtítọ́ àti òdodo ìwà la fi máa ń mọ̀ wọ́n. Torí náà mo bẹ̀
má sọ̀wá ẹnu. Mọ́mì ẹ ṣe máa lágbọ́rọ̀ Ọlọ́run mo ò ní dójú tì yín gbogbo nǹkan tí Allah ní pé ká má ṣe ni mi ò ní ṣe torí ẹ máa ń sọ fún wa pé ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn. Ọlọ́run á dẹ̀ máa fún ẹ ṣe. Àmín. Pẹ̀lẹ́ díà. ẹ ṣe máa mọ́mì ó dá ọ máa. kò má wàá pẹ́ o. àmín ní pẹ́. màmá rẹ̀ tẹ̀. Adiza ojú ẹ̀ rè ó má tó jọ mẹ́ta. àbí. Jọ̀ọ́ sọ fún mi o ṣé mọ́mí ló ní kókó má jáde ni àbí ìwọ ló kàn kó sọ̀rọ̀ ìdí ẹlẹ́yà sílẹ̀. rárá o mo ò fẹ́ jáde ni àti pé mọ́mì ò fẹ́ kí n lọ síbi kankan tí n bá ti níbi kan pàtó tí mò ń lọ. ọ̀gá ọ̀ ti miss mi à. bàjẹ́. ẹyin bẹ́ẹ̀ irọ́ ni o. Adiza how will everything. everything is alright. mọ́mí nǹkan. mọ́mì wà ní ọkọ ẹ̀. ọ̀gá ọ̀ látijọ́ ẹ̀. Anyway it's good to see you kí wàá ní ká fi ṣe lálejò báyìí. I'm okay mo tẹ̀lé jẹ nǹkan kan mú nǹkan kan rárá. ọ̀gá ọ̀ àbí. ó wá lónìí jẹ nǹkan kan ò ní mú nǹkan. irọ́. Anyway tó bá lòun ò jẹun ṣùgbọ́n mo fẹ́ pàkíyèsí ẹ̀sìn wọn kan ó mọ̀ pé arẹwà obìnrin ní ẹ̀ṣá wàá borí. wàá so mọ́rùn wàá so mẹ́sẹ̀ kí ló dé ó mọ̀ pé ó kàn ń pa ogun iṣẹ́ ọlọ́run ṣe ló ń da nǹkan bò gbé kínní síta jẹ́ káyé rí ó mọ̀ tó bá make up tó fún ẹ ní àwọn some touches ẹgbàá yẹn á jáde. àwùjọ mi láì. wọ́n ọmọ àwùsùbì tù lélẹ́yìí. bóyá lo mọ̀ ọ̀rẹ́ mi pípé ohun tó dùn ni ẹ́ ó sexy ìwọ náà wò kó kàn ra touch ojú ẹ̀ kó ra bá mi yọ kíní kúrò wá rí bó ṣe máa rí gbogbo nǹkan tó gbé pamọ́ yẹn wà polówó ẹ̀ jáde ó wá ń dọ̀la ara ẹ̀ ìwọ ọmọ tó dùn tó sexy. alhamdulilayi iṣẹ́ wàhálà ni. pẹ̀lẹ́ ìwọ. wo máa jẹ́ bá mi lọ sí ilé bá mi gbé make up box wá jẹ́ ká make up fún kó náà rí bóun ṣe rí. ọ̀rẹ́ mi tí nǹkan bẹ́ẹ̀ touch ojú ẹ̀ kó wá wò bó ṣe rí. wàláì má nà so. gáàdì wàláì ó mọ nǹkan tó ṣe wá rí bó ṣe máa rí. subhanallahi. ó náà ni. bí aago náà wo rẹ̀ bó ṣe rí. now ó yá dìde ẹ kí n wá yẹ ìfọ́tò kó wá wò bó ṣe rí. bẹ́ẹ̀ kẹ́ni. wọ́n bó ṣe dúró bí igi. ó kéjì kàrú ẹgbà mi. lọ́lá jọ wọ́n mi bọ́ síbẹ̀ yẹn ọ̀hún àmì kùn ní sáà. tí mo mọ̀ ọ́ jẹ. madam ẹ fún mi. so wàá ṣe báyìí. Easy. This is beautiful. Ṣé wọ́n náà rí ìyá ni? Easy die. Kọ́. ṣẹṣẹ bẹ́ẹ̀ ṣe rí ìrírí ni àgbà ní tí mo fi ní ká máa ṣe morning devotion ó ní wípé àìmọye hòtẹ́ẹ̀lì báyìí ló wà tó yẹ pé táwọn èèyàn bá ń gọbẹ̀ tí wọ́n gun àwọn òkè wọ́n yìí sọ̀kalẹ̀ ọlọ́run tó wá ń ṣe ìyanu nínú ayé yín tí wọ́n gun òkè yín tí wọ́n ń sọ̀kalẹ̀ ṣé kò yẹ kẹ́ mọ́ dúpẹ́ fún wọn kú lé lórí ẹ̀yin ló sì kú mọ́ lábẹ́ hòtẹ́ẹ̀lì mi bẹ́ẹ̀ ni pé ó ti dá wọ́rọ̀ ìdí inú tí mo fà wò pé morning devotion yìí àgbọ̀ jẹ́ kọ́ mọ́ já jẹ́ gbọ́ hòtẹ́ẹ̀lì àwọn jẹ́jẹ́ ń jò ní ara wọn tí wọ́n jókòó báyìí bíi tìbí òun yára tàtú ìlú ìjẹlẹ ní ọlọ́run ló ní kéde ọ̀yà ìbẹ́pẹ èyí ó ń ya ejò sí ni tí wọ́n gbẹ́nu báyìí ejò sí sàwọn ẹni ẹ kú bẹ́ẹ̀ you see ọlọ́run jẹ́ kí ti wàá mi kórè bẹ́ẹ̀ ìbẹ́pẹ tí wọ́n sì yà sí bí wọ́n sì débẹ̀ náà wọ́n mọ̀ jẹ̀bẹ́pẹ lọ náà ni tó ń di èyí ẹjẹ́ ká mọ ẹ̀mẹ́ nǹkan ká fi àdúrà rẹ̀ ẹjọ́ o pa ṣe àdúrà fún wa kí ọlọ́run jẹ́ kárí ogun àjálù burúkú nínú ilé iṣẹ́ yìí bí wọ́n ṣe ń wọlé jẹ́ ń jáde fún ọmọ wọlé wọn jáde bẹ́ẹ̀ ni àdúrà. Very good. Kí ló ní kálukú kúrò dìjú? ẹ di ojú yín o. Everybody kó dẹ̀ wà nínú spirit realm. ọtí ẹgbọ́n tó sọ ọyá. Torí mo kí n fàdúrà ṣeré. ó ní ẹ díjú má gbárí o. Èdìjú máa gbárí. ok. Ní orúkọ Jésù. àmín. Ok dúró. Jẹ́ kí n wọnú orin. Kí spirit realm yẹn kó lè dùn dáadáa. pa bàbá wa kọ orin mọ̀jẹ̀ kó orin ìlú yín ó pọ̀ nbẹ
kí wọ́n lè wọ́n mọ̀rọ̀ kó ń gbọ́n ṣe pé kí wọ́n lè gbọ́n mọ̀ pé ọ̀nà àmọ́ tó rú ọ̀nà àmàpàtẹ fi Yorùbá sí bó ti yẹ. Very good. I will go straight to the point. My last straight to the point. Cook everybody go to the one in the spirit realm. Sharufu mi oru antori. Jesus. Ìwọ ìkọ̀rẹ́ mi képe lójoojúmọ́ dàdí. Bàràbáyún ara ń gbà odòrìgì lóró. Bàràbáyún ènìyàn lórí tirẹ̀ róbó. Lórúkọ Jésù. Àmín. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Àmín. Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́. Àmín. Bí àwọn ọmọ yìí bó ṣe máa gòkè tó máa sọ̀kalẹ̀. Olúwa bá mi sùn wọn lọ. Olúwa o. Bó ṣe nà wọ́n pálí tó nà wọ́n kúkúrú. Ẹ dúró ẹ jáwèrè ni. Ṣé bí wọ́n ní ká àdíjú ni bóòlù ẹ̀sìn mọ̀ pé àlejò wọlé? Orí ti ta àwọn ìjọ tó máa fi tó nanú. Kí lẹ fẹ́ yà iná? Ojúgo ń lọ ni. Mo ṣí Ọlọ́run padà wá. Pọ́nmọ́lẹ̀ pátó báyìí. Ẹgbẹ́ ló tó ń jáde. À ń ṣe àdúrà lọ́wọ́, èèyàn tó wọlé ẹ̀ tó ń dìde mọ́ ẹ̀ tó ń láwọn ẹ̀yìn kíní. Bàbá ẹ jẹ́ ká gbọ́ràn. Ewu náà dáadáa ò sí. Tẹ́ ẹ bàjẹ́ bí nǹkan mi. Ẹ wo máníjà, èmi ò ṣàlẹ̀ ìgbẹ̀ṣẹ̀ máa ń ṣe yìí. Kọ́sítọ́mà dẹ́nsìn ẹ bẹ̀rẹ̀ sí ní ranjú ẹ̀ ń fẹjú. Tábàdẹ̀ jẹ́ yín lówó ń sìn ẹ máa pariwo òṣì léyàn lórí ni kí ló mú yín tẹ̀ ń fẹjú ń sìn. Èmi ò ṣáà láìkí ẹ o, mi ò láìkí ẹ o. Bàbá gẹ́gẹ́. Ọmọ mi tó ṣànjá o. Àgbáyé. Ọ̀rẹ́ fi yẹn sílẹ̀ nǹkan tá a bá wọn nìkan. Bàbá bẹ̀, a ti fẹ́ rí ẹ. Ẹ fẹ́ rí mi. Ọ̀nà fẹ́ rí ẹ dìde. Ẹ fi tó. Máa bọ́lẹ̀ sọ̀kan náà, wọ́n tẹ̀ bàjẹ́ tó sára gbé akẹ́lẹ́. Ẹ fúnra yín lọ́dọ̀ tó jàre, ọ̀nà fẹ́ ní yẹn bọ́ta. Ẹ̀yin náà fẹ́ bọ́ta, lè gbàdúrà lọ́wọ́ ẹ̀ bọ́ta. Àbí kí náà ń pè wọ́n tiẹ̀ tó o bá máa kọ orin bí báyìí àbí tó bá máa àdúrà tó mú ọpọlọ wá ni kò ṣe gbogbo èdè burúkú tó ń san Yorùbá wa ń lé o. Gbàdúrà fún abẹ torí ẹ pé ṣó yí ẹ gbàdúrà gidi ká gbọ́ kóhun ẹ clear gbàdúrà. Ṣé jàre wèrè kejì mi? Ok, everybody kò dìjú padà. Olúwa fún gbogbo àwọn wèrè tó wà níbí. Olúwa bí wèrè ṣe ń sàsí wọn lára fún mi. Mọ̀ ń gbọ́ yín. Manager, ṣé rí ẹni yìí ọ̀rẹ́ wa ni Adiza lórúkọ ẹ̀. So wa ní pé kó náà wá darapọ̀ mọ́ ìjọ wa máa pè náà. Actually kì í ṣe pé òun fẹ́ stay o. Báwa ṣe máa ń ṣe yẹn bó náà ṣe máa ṣe yẹn. Ọ̀dà ọmọ náà dáa àpé ò dáa àwọn mẹ́mi ṣe ń wo yìí ṣé lè ó lẹ́mìí báyìí. Mọ́níjà rọ́bọ̀n mi ni ó kú tì tó bá ń jàn báyìí tó mọ̀ díje padà ní kébé ju gbogbo ẹ̀ lọ ní ju 5,000 lọ lórí ẹ̀. Àṣẹ bẹ̀rẹ̀ ẹ mọ́ nù mí mo mọ̀ jẹ́ èmi mẹ́kọ́ ẹ̀yìn mẹ́kọ́ ẹ mọ̀jà mọ́ ju ìdúmọ̀tà fúnra wa ọmọ orí báyìí 5,000 kò sí tọ́jọ́ 10,000 lówó rẹ̀ ẹ bó ṣe pọ́nwó ẹ ni irú àwọn kúkúrú àmọ́ lóyìn gbó ni ẹja sí. Mọ́níjà ọmọ tẹ́ ẹ máa padà gbádùn ní tó lọ́jọ́ wájú so ìgbowó márùn-ún yẹn lọ́wọ́ rẹ̀ ká má pàdé mọ́. 10,000 lówó yìí. dáná wọn lọ lẹ́mìí tó pọ́n tí ìwọ náà tí o ti àdó tí ẹ yí kárí ọ. yíyá ọjà wò. ó wà ń bẹ. nǹkan mẹ́bẹ̀ lọ́wọ́ àwọn èèyàn bá tẹ́lẹ̀ wọ́n jẹ́ débi tó lápẹ̀rẹ̀ ni. Ọ̀dà ká mọ́ fọwọ́ lẹ́fọ̀rọ̀ bó lè ṣe fẹ́ ṣe fọmúlà yìí torí bó ṣe wà ẹ̀bẹ̀ ṣe ń wò yìí èsì pé wọ́n wà mú ẹ àtọ́nà tí wọ́n máa pariwo bó lọ́nà ó ṣe dúró. Manager ó yẹ kẹ́ ẹ trust me òun kẹ̀ ó lè escape ẹ̀ mo ti arrange everything sílẹ̀. so ó sì lè gbà ọ̀dà kò sí wàhálà ìwọ náà tiẹ̀ túra ká ó ṣe ń ṣe báyìí ṣé ṣe ń kó ni ọ ni ọmọ Philippines ni ọ ni ó tọ́ pọ́n lẹ́nu ọ̀tẹ́nu bẹ̀jẹ̀ yìí túra ká kọ́ báwọn yẹn sí ẹ̀ ó gbé báyìí lọ́wọ́ àwọn agbági ibi tó wáyé ìmọ̀ọ́bọ̀ o tí wọ́n bá ta rọ́bà òkè wàhálà ìwàásù ọmọ kankan.
nígbà tí wọ́n sáré wá pè mí ní yàrá wọ́n lọ dákú ó fọ́nì sí mi o dákú lórí èèyàn 3 péré well anyway Hadiza kì í ṣe pé ilé ìta ṣe fún ẹ yìí pé wọ́n fi ṣèkà fún ẹ o fọmúlà ayé náà náà pé kí ọ̀nà gbogbo bẹ̀rẹ̀ náà kó fi true ni so that tó bá ti bẹ̀rẹ̀ business tá à ń sọ̀rọ̀ nípa èyí gan kò ní sí pé bóyá o máa rí ìnira ìnà pé ò ní wà òkè ṣó ti gbọ́. ìwọ gan fọ ni kíta ní pẹ̀lẹ́ má dá lóhùn o ṣé ìgbọ̀n wọn tá a ṣe fún ẹ yìí fún àǹfààní ààrẹ náà ni àpọ̀nsùn lọ́rọ̀ ni tààrẹ náà ń lọ fún since o ti agree láti tẹ̀lé wa ó yẹ ká ṣe kọ́nà yẹn true ṣé tó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ boyfriend mi ni ó ṣe kinní kan ni kò lè gba ìkẹyọ kan o ti understand o dẹ̀ need at least kó gba ìka bí wá bí 4 nísìn tó ní 3 ti ṣe yìí tó ti ẹ̀sìn dákú ìsìn àti gbà ká 2 ẹ̀ẹ́dẹ̀ wá wò ṣé àwọn ọmọ tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín tí wọ́n ní ẹ̀mọ́ bínú 8 ni tiwọn wọ́n tún dìde gáù ni sákàlára dá ni kí ló tí ì gbọ́ àwa yìí ìyá gbogbo wọn dọ́sìn ni báwo ni ṣé wọ́n ti túra wọ́n bọ́ sápá báyìí next ẹlòmíì tó ń bọ̀ nù méjèèjì là sí pé mọ̀ lánà bẹ́ẹ̀ ni wá wò ó mọ̀ pé níta fi ń ṣe gbórùn nǹkan bẹ́ẹ̀ yẹn ni pé oríṣiríṣi làwọn kọ́sítọ́mà tá à ń ní tí kọ́sítọ́mà mi bá wọlé tó bá bọ́ra alẹ̀ báyìí tí kinní bá ṣe báyìí bí ìgbà tẹ́jọ́ bá bọ̀ ọ̀ ni ọmọ ìyá òótọ́ ni wàá gba gírì léèní àmọ́ bọ́nà bá ti true tí ò sí nǹkan kan tó ti gbogbo gọ̀rọ̀gọ̀rọ̀ yẹn tó ń sì kó síta tó ti ṣe gbogbo ó lè ní ṣòro wàá ṣe 3 ìwà dákú ó disappoint. Ọ̀rẹ́ ṣé wo rò wípé bóyá ká tiẹ̀ tún wà nǹkan míì ká tiẹ̀ tún ṣe bóyá ìyẹn á tún lè help ẹ. I thought as much torí lè ta fún léèyàn 3 nsìn tó ń ṣe báyìí. mo wà òkè. lórí èléyàn 3 èèyàn 3. mo ti wà òkè. oṣù ọ̀pọ̀ wà òkè. olùhùn wà òkè. Alájà. Àwùsù bí láì. Níbo ló dà? Mo fẹ́ sáré rí Lọ́lá àti Bùkẹ́. Lálẹ́ yìí. Ilẹ̀ ò tí ì ṣú. Ilẹ̀ ò tí ì ṣú. Kí ló ṣe máa ń wùwà bí ẹni tí wọ́n fọlọ́ nǹkan rárá báyìí? Abẹ́ ìwà gbàmí kẹ́ gbàmí lọ́wọ́ ọmọ àṣetánì yìí. Ọlọ́run àjà mi yèṣe Ọlọ́run. Kí ló máa ń ṣe ẹ́ náà? Òun lọ sọ́dọ̀ níbo ló ń lọ tọ́wọ́ ọwọ́ afẹ́rìn ní òhò lọ. Alájà mo wọṣọ náà. Ṣaṣọ ló wà lọ́rùn ẹ̀yìn tí ẹ̀ dúró náà ṣé àfọlọ́nkọ ẹ̀ rárá ni. Mo rò pé síta jọ ń sìn mo rò pé láti kókó láti inú ẹ̀jẹ̀ láti jọ ń sin ẹ̀sìn yìí tí wọn náà dẹ̀ mọ́ Ọlọ́run ta fi kó ẹ̀ dàgbà ó dẹ̀ wá dàgbà lọ́sàn-án gangan ayé mi ó dẹ̀ wá dàbá ìmọ̀ mi lójú kí ló ń ṣe ẹ́ ṣo fẹ́ gbèpè ni. Ọlọ́run máa ṣàánú mi lórí ọmọ yìí kẹ́ irú ọmọ èpè ọmọ àṣetánì wo leléyìí Ọlọ́run. Alájà màá rí yín láìpẹ́ ìṣẹ́ gbọ́. Níbo? Mò ń bọ̀ nísinsìnyí. Hadiza abọ́ ńlá ni ó lọ Hadiza. dírẹ́sì báyìí ní táìmù yìí àti pé báwo ni ọmọ mùsùlùmí á ṣe kúrò nílé ní àsìkò yìí. Ibi tó rán mi ni.
mi ò ṣọ́ọ̀kì mo rẹ níbi kankan and besides alájà kò lè rẹ jáde ní time yìí. ìgbà tó mọ̀ pé ó ràn mí níbi kankan kí wàá ní question tó ń béèrè lọ́wọ́ mi torí pé ó sick tó bá ṣe tán kó bá mi tilẹ̀kùn lẹ́yìn nonsense. alájà tẹ́wọ̀n mi ló fi jáde báyìí alájà. Super! Ṣọ́gbọ́n mi ni. Jọ má tanná sí mi lójú wá sí gate. èèyàn ọ̀pá yìí ni wọ́n yóò sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ti géètì fún yín tílẹ̀ bá ti fi èmi ò lè sí géètì fún yín o. So kí ló máa ṣẹlẹ̀ ń sìn? mi ò mọ̀. O mọ̀ sórí Subar tẹ́rù bá ti ń pẹ́ nílé a máa bọ́ ẹran lówó ẹ̀ tó bá dẹ̀ ti ń bẹ́ran lówó ẹ̀ ó ti ń sọ̀rọ̀ sọ ọmọ olówó ẹ̀ indirectly ni sórí ọjọ́ rẹ̀ ò tí ì ṣe ni o ọjọ́ rẹ̀ ó ń bọ̀ ó yá wá sí gate. ẹ wo òwe ọjọ́ òwe dáhùn sọ yé mi ò sí géètì o. Subar Subar. wọ́n ti pàdé sá gbọ́n ti bá ń sá tí mo fẹ́ sọ alájà ìlú ilé mi ò òtútù sì mú mi láti abẹ́ ẹ̀rọ ọlọ́run ara mi sì dìde gbé ìkúnlẹ̀ abiyamọ alájà sì sọ fàdí sá o. àwọn gúlùkọ ìwé ẹ̀gbọ́n lé ta ni ó sọ fàlájà báyìí ta ni ó tún fọ alájà. Ṣíkẹ́ fún mi jọ. Àdìsá. Kí ló ṣe ẹ́? Ṣé o ṣẹ̀ṣẹ̀ ń rí mi ni? Mo rò pórí ẹ ti dàrú. Rí òde.
Mo gbé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Mọ́mí. Fadisa! Fadisa! Mọ́mí ẹ pè mí. Ṣé Hadisa ti dé? Nà mí tí rí láàárọ̀ yìí. Ha! Àwùsù bìlà. Ilé mi kò wọ́n ọmọdé yẹn rí báyìí. Mọ́mí. Mọ́mí mo ti ń jẹ ọ̀gá ọlọ́run ọ̀gá ọkọ̀ tó dé. Mọ́mí mi. Fadisa lọ́pàá ọmọ mi ló fẹ́ sọ̀rọ̀ látàrí ìdánilóhùn. Ẹ̀ta bá pa lọ́wọ́ ẹ̀ lọ́ya, èmi kọ́. Kò gbé, mọ́mí kò ní gbé, ó ti mọ̀ pẹ́yìn ni, kò ní gbé. Ọ̀dàbí ìjà kí ló tó sọ̀rọ̀ báyìí. Mọ́mí mi nítorí mo wà nínú ṣe gbé. Ó mà ṣàánú mi. Fadisa kí ló tó ṣe báyìí. Mọ́mí. Ẹ má disturb ara yín. Tó bá ṣe tán, ó máa wálé fún rẹ̀. Kò ṣáà ṣe ọmọdé. Kó mo lọ látàmú, kó dẹ̀ kúrò ní, kó dẹ̀ má padà títí sísìn. Mọ́mí àwọn ọmọ mi ní ọ̀rọ̀ ní ìyájú ìṣẹ́jú rẹ̀. Àwọn ọmọ mi tó ọ̀gá ilé rẹ̀ mọ́. Èmi látàmú, ó má rí ibi. Kí ló gbà sọ́wọ́ lọ́rùn báyìí? Amina. 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 Kí ló ṣe é tó ń kí Àdìsá? Alájà tọrọ mo ti ń pè yín àti aláàzà tí Fadisa ẹ̀ẹ́dẹ̀dá mi lóhùn. Ọlọ́run mà ní jẹ́ orógbó fún ìwọ ọmọdé yìí. Ohun tó máa pa ẹ́ lọ́kàn Ọlọ́run mà ní jẹ́ kó rí. Kí ló dé? Mo rò pé ti kọ mí lọ́wọ́ ni nígbà tẹ̀dẹ̀ dá mi lóhùn. Báwo la ṣe ní kọ́ ẹ̀ lọ́mọ? Ìwọ náà wo gbogbo àwọn ìwà tó ń wù. Ṣé bójú mu? Ọmọ aláàjì ọmọ aláàjà mùsùlùmí òdodo wàá máa wo àpáǹlé. Adẹ̀bẹ́ sọ títí olóhùn ò ní gbọ́, ó wá mú mi bẹ̀rẹ̀ sí ní bẹ́lẹ́dùmarè sọ̀rọ̀ ní gbogbo ojoojúmọ́ ayé lórí ìwọ nìkan. Ṣé ìwọ nìkan ni mo bí ni? Ṣo fẹ́ pa mí dànù? Ṣo fẹ́ pa mí dànù? Ṣo dẹ̀ mọ̀ pé mi nìkan náà ní lọ́wọ́ gbogbo yín? Má sunkún ẹ̀ ló ń gbà ẹ̀. Ọlọ́jọ́ èdè má ṣe bẹ́ẹ̀ jọ. Mo fi alábẹ̀ yẹn ṣàánú mi, ẹ má kọ̀yìn sí mi. Ìjọ. Tí o bá ṣe pé wọ́n ti sọ pé èèyàn kì í lé ọmọ burúkú fẹ́kùn pàjẹ́ ṣó yẹ kí n sì dáríjì ẹ̀ awíwíwíwí asọ̀sọ̀sọ̀sọ̀ olóòní gbọ́ olóòní gbà òdìdàkudà sí gbòòrò owó odindi ọmọ alájí alájà ọmọ mùsùlùmí òdodo òwa. Àdìsá Àdìsá gbà mí ọmọdà Àdìsá Àdìsá Àdìsá.
jókòó apá. Ajá. Ẹkútọ̀. Ẹ̀ra. Ẹkún ni. Ẹ ṣe wẹ́kú gbogbo ìgbà wa. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run kẹ̀yìn àfa. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Ọlọ́run ṣàánú wa. Àmín Ọlọ́run. Allahumma alimuni man yanfa'uni wa anfa'ani bima alimutani rabbi sini ilima. Àlàyé tẹ́ ṣe fún mi ń pa ntẹ́ rí lójú rú ayín òní. Ìgbà tá a ṣe ìsìlára sí mo rí pé kì í ṣe nǹkan tó yẹ ká fi ọwọ́ pẹlẹbẹ mú tàbí ká máa lérò pé àlá lásán ni. Àpẹẹrẹ ńlá ni, àpẹẹrẹ tó sì yẹ kéèyàn ó kíyèsí ni. Ṣé rí àpẹẹrẹ tí Ọlọ́run fi hàn yín o, èèyàn ó kíyèsí kẹ́ mọ́ bá fara kọ kó mọ́ bá di pé á ṣòfò ọmọ. Ọlọ́run sì ní jẹ́ ẹ ṣòfò tí ń jẹ́ ọmọ láíláí. Àmín Ọlọ́run, àmín Ọlọ́run. Ẹ wo àfa mi tiẹ̀ gbọ́dọ̀ fojú sunkún kankan mọ́, mi ò gbọ́dọ̀ sunkún lórí ẹnikẹ́ni mọ́, àlàáfíà mo ń tọrọ báyìí. Ẹ ní fojú sunkún ọmọ láṣẹ Ọlọ́run. Àmín Ọlọ́run. Ọlọ́run náà ọba téèyàn ń ké pè tí sì ń dá yẹn lónìí torí pé àwọn àfa ọ̀jọ̀gbọ́n wọn jẹ́ kó yá pé kọ̀dọ́láwò àlékọ̀ọ́lẹ̀ àlékì mọ́ hùwà àlékù aláhìkùlà yáhàfà àléyìí òmùrùhà. Ọlọ́run ọba tó dá wa tó mọ̀ wá tó mọ̀ wá kò sí nǹkan kan tó lè pamọ́ fún nínú àlámọ̀rí wa tí ò ní mọ̀. Tí nǹkan bá ti wá fẹ́ rú wa lójú tó fẹ́ gáàyà tí ò fẹ́ yí a mọ́ àwa máa tẹ́wọ́ sọ́lọ́run. Àwa ha wà nàìjíríà ha wà mọ̀dé márùn kọ̀lé bíyà níta bá sì ń wí jẹ́jẹ́ Ọlọ́run ọba okú gbọ́ wípé Ọlọ́run ìfẹ́ nǹkan báyìí Ọlọ́run sì máa bá wa lè dànù. Èyí tá a bá sì ń wí sókè náà Ọlọ́run ọba mọ̀ táǹsọ̀ pọ́lọ́ ní tí mo fẹ́ rí Ọlọ́run sì máa bá wa fẹ́. A fi ètò àdúrà láti ka gbogbo wàhálà náà lẹ̀ láṣẹ Ọlọ́run ó sì bá yín gbàdúrà náà. Àmọ́ iṣẹ́ táwa sí ọ̀hún bó ṣe ná èmi níṣẹ́ ó ná ẹ̀yin náà níṣẹ́ ó sì ná arábìnrin tó jọmọ yín náà ó ná àwọn náà níṣẹ́. A gbààwẹ̀ 7 days tẹ́mi bá ti ń gbà ẹ̀yin ò máa gbà ẹni náà ó sì máa gbà. Ẹ máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run ni pé ikú ọmọ máa fi sọ̀rọ̀ mi, ikú ọmọ máa fi sọ̀rọ̀ mi, máa dánwò kàn mí sólè jàlálì, ikú ọmọ máa fi sọ̀rọ̀ mi. Iṣẹ́ kan tó wá ń bẹ̀ fún ẹni tó wá jọmọ yín gangan wá rèé o. Wọ́n gbààwẹ̀ 7 days 7 days táwọn bá fi wá ń gbààwẹ̀ tiwọn àwọn ò ní jáde rárá lẹ́yìn kí wọ́n ó jẹun tó bá ti tásìkò kí wọ́n sì máa bẹ lọ́hùn ká sì máa kírun wọn ló bá tán. Àfa 7 days péré ìyẹn ò le. 7 days èmi Àdìsá Ọlọ́run ò ní jẹ́ ṣé torí pé ẹ fẹ́ ṣàdúrà lẹ́sẹ̀ ní pé kí n wá tira mọ́lẹ̀ fún 7 days ẹ kúkú ní ẹ fẹ́ sí ní sísẹ́ o. Ẹ dúró kí ló ń ṣe ọmọdé yìí náà Àdìsá ká ló fẹ́ tiẹ̀ mọ́sẹ̀ ọ́ gbogbo ìgbà ṣe ìṣe nítorí ìta rẹ̀ náà ni. Ẹ má ṣe nítorí tèmi o ó ṣe wá jẹ́mi nìkan lẹ̀ ńlá làásì ẹ̀ ṣe lálàá sáwọn tó kù. Nínú sọ̀rọ̀ Àdìsá ọmọ rẹ̀ ló fẹ́ yà adébẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ ni mo mú. Wo sórí ṣé mo sọ́fẹ́ pé kò yé dá sọ̀rọ̀ mi mọ́ láyé ẹ má tún dá sọ̀rọ̀ mi wẹ́ ibi tó bá wọlé ni ló lè gbẹnu ẹ̀ sí. Ó Alhaji jọ́ǹtò yọ lọ́hùn ṣàrà fi sílẹ̀. Àdìsá ṣé o mọ̀ pé káwé ló ń bẹ sọ ni ó wá ní láti gbàwẹ̀ yẹn ni o. Èmi àwẹ̀ Ọlọ́run ò ní jẹ́ mi lè gba anything. Alájà bàbá yín dúpọ̀ lọ́mọ yín o. Bàbá yín dúpọ̀ lọ́mọ yín o. Ṣé bàbá bẹ́ẹ̀ jẹ́ kó nà mí? Ẹlẹ́gbẹ̀ẹ́ wọn kó fi jára wọn láìpẹ́ wọ́n nà mí. Lẹ́kí tí mo fẹ́ gbọ́ ẹ̀ ni. Ẹ̀fọ́ ẹ̀ ló sì ná. Ẹ̀gbọ́n àgbàlá tó mọ rẹ̀ lágbà. Ṣé mo bá gbàlagbà ni wọ́n? ṣé olóòrèpẹ̀ lọ́mọdé ó fẹ́ tọ́ tó kàlẹ́ mọ́ yín lórí ìṣẹ́ tó mọ̀. Ẹ ṣe jẹ́ǹta ṣebí ilé bàbá wa ni àbí kì í ṣogun bàbá wa. Àdìsá. Má. Ó ga o Àdìsá ṣé wàá yẹ kí ìwọ tó ń jiyàn wò kó tún wá mọ̀wé jẹni tó ń jíwò lọ ṣé ìwọ gan wà tí ìwà fẹ́ mọ̀wé ju òmùwẹ̀ lọ́nà àgbà mi báyìí. Wo okun rèé ọ̀sà rèé ẹni tó bá lè wẹ̀ ni kó ká lọ jẹ́ kí n sọ kinní kan fún ẹ ojúbọ̀rọ̀ gba nǹkan kan lọ́wọ́ àwọn ọkùnrin tó wà ń tà ń sìn yàn. Wo máàlù ní club yẹn ni ta pàdé 1 month ago wàhálà ti pọ̀ jù. Wàhálà ọ̀rẹ́ wa gbọ́nà sọ̀rọ̀ ajá kò sanwó ni. Wo owó àwọn tó san òkájú ìlú dẹ̀ ti fẹ́ ya àwọn tó dẹ̀ fẹ́ lùlù pọ̀. Àdìsá ká má gbèsè o má yìí ń try now ojú ló dẹ̀ rojú ṣàánú àbí dandan ni kí àgbẹ̀ tó gbin iṣu tó gbin kà kó máa retí ìkórè náà. Ìkórè kí ni èlò ló ti ná fún mi. Àgbẹ̀ tó dáko ẹ̀pà tí ò débẹ̀ mọ́ ikún ló máa kó gbogbo èrè ẹ̀ jẹ. Wo mi o
lọ́tùnlọ́tùn lèmi Hadiza ń yọ mo dẹ̀ ti rí ẹni tuntun tó fẹ́ rẹ́dì láti kówó sílẹ̀ báyìí láti máa ṣètọ́jú mi. èmi ò bí ikú bá ń jọ gẹ̀dẹ̀ tó ń jẹ́ pa kó má ṣàṣùforí lóṣù ká o kó máa fetí mọ́ gànà nítorí bólókó bá ń kọjá ó kàn jẹ́ pé ọ̀rọ̀ àwọn ọkùnrin wa kó ṣe ìgbójúbọ̀rọ̀ fún mọ́ tó máa ṣẹ̀rọ ọmọge tuntun ìfẹ́ àìlòpà ìdáná máa ń gbé síwájú nítorí ibi tó ń fẹ́ dé. Yeah, that is true. Ọ̀rọ̀ nìyẹn o Hadiza torí ọ̀rọ̀ àwọn ará bí ẹni tí wọ́n lù ní jìbìtì náà wá ẹni tó máa jà lólè ti bí. olè ta ló fẹ́ jà mí lólè èmi Hadiza. ẹ̀gbọ́n náà wọ́n ní ẹ̀yin burú gan pé Mario nìyín pé ẹ máa ń ja obìnrin lólè ẹ ṣe jẹ́ ká mọ ọ̀tá ká dẹ̀ mọ òpè tó bá wá dá yín lójú ẹ gba nọ́mbà mi 07066193848 àbíkẹ́ wẹ́bsáìtì mi ní teteopopo.com ẹ lè mú tán. teteopopo.com. aláwọ̀ màmú náà mi dùn lórí Hadiza má wàá jẹ́ kí iṣu ẹ̀ṣẹ̀ kó gbà lọ́wọ́ mi Ọlọ́run mi ò sin igi bẹ́ẹ̀ ni mi ò sin ọ̀pẹ Ọlọ́run ọba mímọ́ má má jẹ́ kó fàdísà bù mí gbogbo ìwà tádísà wá ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Ọlọ́run bá mi gbà á lọ́wọ́ ẹ̀ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní kírun padà bá mi kó sínú ìgbésí ayé ẹ̀ kó bá mi sọ di rere padà kó di ọmọ Ọlọ́run padà Ọlọ́run màmá ṣàánú fún mi má má jẹ́ ká yé yìí má jẹ́ kán tara mi bú ẹ Ọlọ́run má jẹ́ kán tara Hadiza tó fún mi má jẹ́ ká yé tibẹ̀ bú mi Ọlọ́run ṣàánú mi Ọlọ́run jẹ́ kí n bá mi ṣe lọ́mọ aláyọ̀ jẹ́ kó jọmọ ọ̀dùnnú kalẹ̀ Ọlọ́run bá mi kó sa kò sí tó jọ Ọlọ́run ọba lọ ìwọ náà ló kúkú fún mi kò ń ṣe lómi mi ò tọrọ ẹ̀ níbikíbi Ọlọ́run. wàlẹ́kì salam bisimilayi. ní kí wọ́n sọ fún yín pé oúnjẹ yín ti rẹ́ẹ̀dì. ṣé aago méje ti lù ni. aago méje ti lù ó tún ti kọjá àdúrà tẹ́ ẹ̀ ń ṣe ni ò jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pọ́jọ́ ti lọ. ó dáná mò ń bọ̀ ṣé o ti bá mi ṣe ọ̀sán. gbogbo ẹ̀ ni mo ti ṣe. bá mi sáàbẹ̀ mò ń bọ̀ sí. ẹ má pẹ́ o. níbo lọ rán mi. ó ní mi rán ẹ. ok mo fẹ́ lọ sásàlátù tí n bá kúrò ń bẹ̀ máa lọ síbi tálájà àrùn mi kí ló ṣẹlẹ̀. èmi fẹ́ lo mọ́tò. have you gone out of your mind? mo náà lájà rán mi níṣẹ́ olú fẹ́ lo mọ́tò ojú ẹ̀ fọ òòrí mọ́tò kankan nínú compound yìí kò gbé eléyìí tí mo fẹ́ gbé jáde ló wá wù ẹ́. òun wá wàhálà o gbogbo jẹta ẹ lo mọ́tò gbogbo àná alájà rán ẹṣẹ́ ó di lẹ́nu tẹ́mi fẹ́ jáde làlájà ń fẹ́ rán ẹṣẹ́ èmi fẹ́ lo mọ́tò mo fẹ́ jáde. ó bàjẹ́ ó lẹ́kọ̀ọ́ Hadiza kí ni mo sọ fún ẹ àkọ́gbà nìyẹn ó lẹ́kọ̀ọ́ stupid girl. ìwọ ọmọbìnrin máa ń lù ìwọ ọmọbìnrin máa fẹ́ yí ba gbogbo ara ẹ jẹ́ o mo ń kìlọ̀ fún ẹ o. are you crazy? sórí ẹ pé sá. mo ní kọ́kọ́rọ́ mọ́tò. o fẹ́ máa lọ mọ́ mi lọ́wọ́ àbí. ó yẹ gbà. alájà. mo ti bàjẹ́ àkọ́gbà burúkú. gbogbo pápá ìṣe tóbi tó kù ní mọ́tò ọkọ̀ kan láti gbé ìlú wà wùdú ìlú náà. On the beats, on the mic on. Are you ready? One time for the beat. Oh na na na. Two time for the beat. Oh na 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 na. Are you ready for the beat? Oh na na na. Are you ready for the beat? Yeah, oh na 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 na. She got the back, she got the front. This pretty girl give me heart attack. She's a big old hit and she look it. I want to meet her, make we relate. And I love her waist and her pretty face. The way you dance, girl, they make me quit. I want to do, girl, I don't feel wet. I want to enter, I don't delay. Baby, want carry money go, na na. Baby, want carry money go, na na. Baby, want carry money go, carry money go, carry money go.
Our beauty, they make me blind, baby. I love the way you whine. No. She's sexy, she's sweet, make me want to kill this bitch. If you know you feeling this, it's for love, then make me go. Baby, want carry money go, nana. Baby, want carry money go, nana. Baby, want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, nana. Baby want carry money go, nana. Baby want carry money go, carry money go, carry money go. Are you ready for the beat? Oh na na na. Hey. Are you ready for the beat? Are you ready for the beat? Oh na na na. Escape on the beat. Oh na 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 na. Listen, one time for the beat. Everybody roll your stamp on your feet. Anytime we had the spit, people they trick. DJ they put on repeat. Nah, she make me dance, I don't know. The way she they do me, I don't know. She carry a biggie backolo, biggie front-solo. I'm chopping her. Baby want carry money go, nana. Baby want carry money go, nana. Baby want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, nana. Baby want carry money go, nana. Baby want carry money go, carry money go, carry money go. One time for the bitch. Oh na na na. Two time for the bitch. Oh na 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 na. Top fish. Ilé olùṣàwùwò kí ló wá ọ̀rẹ́ la sílẹ̀ ọ̀tọ̀bẹ̀ ojú ọ̀tọ̀bẹ̀ jọ̀wọ́ mo ti bá mi lájọ wà nígbà mi lájọ. kí ló máa ń ṣe gan-an? kí ló máa ń ṣe gan-an? àwọn ṣe máa sábà ní ọlọ́sọ lórí burúkú ọdún rẹ̀ kọ́tà sí mi yẹn kọ́tà sí mi yẹn wánà mi. Alhaj ṣó fẹ́ pa mí ni ó tiẹ̀ ṣàánú mi rárá ẹ̀ tí ẹ̀rí tèmi rò pàápàá kí ló dé mo ní ká fi sílẹ̀ pẹ̀lú gbogbo wàhálà ilé ayé ẹ̀ kó máa bá yí kiri èmi ọjọ́ ọ̀la àjọgbò kí ló dé ṣáwọn nìkan la wà nínú àdúgbò yìí ni ẹ wọ ẹ lọ sọ́ra yẹ fún mi lọ́kàn balẹ̀ o torí láti pàṣẹ bàbá yìí ti kú mi ọ̀rẹ́ nìkan kan o. mọ́mi má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ bá sọ bẹ́ẹ̀ mọ́ jàre ṣé fẹ́ sọ àdúrà di òṣàfihàn wánú ilé mi. mọ́mi ẹ̀yin lọ́gbọ́n lẹ́gbẹ́ báyà àdúrà jẹ. ṣẹgbọ́n wo mọ́mì tẹ bá fẹ́ sọmọ ayọ̀ nínú ilé tí ẹ bá fẹ́ wàhálà nínú ilé yìí kẹ́dẹ̀ fẹ́ fi orí lóṣù ká ó yẹ mú fóònù kẹyà pé lọ́ọ̀yà ẹ fi ogún ti tèmi fún mi torí mo ti mature. Àdìsá Àdìsá mọ́mì. nǹkan táwọn méjèèjì jọ ń fà nìyẹn o èrò orí èmi àti Alhad lẹ́nu pọ́pọ́tì dájú lẹ̀. ṣé mo parọ́ ni gbogbo ogún dáàdì orí àwọn méjèèjì tẹ̀ ná lé lórí ni. Àdìsá òbí ẹ̀ ti sùn ṣé fẹ́ gbọ̀n kan ṣé ọkọ máa lè ní ẹ àìsẹ́ ti dọ̀rọ̀ máa lè ní ẹ. nínú àwọn mi ẹ ká fi igi lugi ká lè gbóhùn igi ẹ fi ọ̀pẹ lẹ́ẹ̀kọ́ ká lè gbóhùn ọ̀pẹ ọmọ gidi kò kí wà bó ṣe wà yìí lẹ́nu ọmọ máa lè ní. ṣẹgbọ́n ṣé ọmọ àlè ni mí. Àdìsá ìfẹ́ tí mo ní sí ẹ kò mà kí ń ṣèfẹ́ ìdíyẹ ìfẹ́ tí bàbá yìí ní sí ẹ kó tó kú òun náà ni èmi náà ní sí ẹ mi ò dé fi epo bọyọ̀ fún ẹ rárá. mọ́mì ẹ má tí wulẹ̀ rojọ́ jìnnà mo fẹ́ bi yín ní ìbéèrè kan mo lè fẹ́ kẹ́ dá mi lóhùn ní kíá tẹ́ bá dá mi lóhùn mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀. ìbéèrè wo nìyẹn. mọ́mì ṣé tòótọ́ ni ọ̀rọ̀ tí Alhad sọ pé ọmọ àlè ni mí. Àdìsá má dà lọ ara tó ń ka ìwọ náà wo bó ṣe ń ṣe òun ló ṣe jẹ́ kó sọ̀rọ̀ tó jẹ́ pé in fact bí kò pín ẹ sí wẹ́wẹ́ lọ́jọ́ yẹn ni o kì í ṣe ọmọ àlè rárá o ojúlówó ọmọ ọkọ ni ẹ mo dẹ̀ fi Ọlọ́run mo fi búra pẹ̀lú ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam mo fi ṣẹlẹ̀ rí ọmọ ọkọ ni ẹ o.
òótọ́ ni mo sọ ó dáná máa bọ̀ tí ẹ súnmọ́ mi Àdìsá. ká tó débi tá à ń lọ yìí ó dẹ̀ sọ pé Àdìsá lọ rí. ṣé àwọn parọ́ fún yín mi lè parọ́ fún yín náà ó ní náà. torí Àdìsá mi tẹ́lẹ̀ ó sọ kó lè hakọ wà láka ọ̀nà mọ́ra sọ òdodo ó ti wulẹ̀ kókòrò tó ó ṣú ọ̀pọ̀ òdodo nìkan tó ń sọ yìí. mi lè parọ́ fún ẹ ẹ̀ ń tàn gbéyàwó àríwá kì í garùn ọlọ́wọ́ á parọ́ fún ẹ náà. Àdìsá. jẹ́ à lọ sẹ́ wàá rí i jẹ́ à lọ ẹ̀ lè parọ́ fún ẹ náà. Kí ló dé? Ṣọ́mọ̀ kan tó ṣẹlẹ̀ ni? Ọmọ yẹn tó fi ń lọ mí ni? Na today, ọmọ bí tí mo ti ń bá bọ̀ ni? Èmi 3,000 naira. What nonsense? Kó máa lọ, kó lọ gbẹ̀yẹ ẹ̀sùn. Máa lọ! Ó fẹ́ lù mí jìbìtì ara ní mi ò lè gbà. Mi ò lè gbà. Kó sì lọ́jọ́ mi mọ́ kú wèrè tó ń pè kiri idiot. Bí 3,000 naira ni wọ́n ń gbà wá sọ fún mi. Olórí burúkú máa ṣòfò ní. Má pa ara ẹgbẹ́ òní. Orí ẹ̀ burú. Àwọn wòlé gbẹ̀ níbẹ̀. Ó lè ta lẹ́yìn oṣù wa yẹn. Olóṣù máa ná. Mo ti tajú. Because of what? Because of 3,000 naira. 3,000 naira. Ó wá sọ fún mi pé kí mi fún ní 10,000 naira. 10,000 naira. No. I can't take that. Ṣé every time ni ẹ máa ń lówó lọ́wọ́ ni? Torí pé mi ò lówó lọ́wọ́ lè ní. Mo ní kó gba 3,000 naira lọ́wọ́ mi. So that by Monday, right, máa fún ní 10,000 naira. Ó kọ̀ jálẹ̀, ó lóun ò gbà. Imagine that. Ó ga ọ́. Ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó, ẹ má bínú, ṣe gbọ́, ẹ má bínú sà. Baby, ó ṣẹ̀ mí gan-an. Mo sì ń rò pé by Monday, mo wá ṣayé for everybody. Imagine. I won a contract last week, 5 million naira worth of contract. Solid contract. Mo ní máa ṣayé like 3 to 4 or 500,000 naira for everybody in the house. Imagine one fuck up because of what? Just because of 10,000 naira. Èmi ní 3,000 naira lọ́wọ́, mo ní kó gba 3,000 naira lọ́wọ́ mi. Ó náà tí tó ń bá tó gba 10,000 naira. Ìjọ mi wà tí màá fún ní owó tó béèrè lọ́wọ́ mi, màá tún dash ẹ̀. Enough money, it might be 10, it might be 15, even it might be 20,000 naira. Chicken change. Italiano mafoso. Hey. Well, on a good day. Baby. Ẹ jẹ́ n gba nọ́mbà yín. What for? Sódà má lè bá yín bá sọ̀rọ̀. Títí ìrọ̀lẹ́ ó máa gbọ́ sí mi lẹ́nu. Are you sure? Ẹ close to him. Wàláì. Oh sure. Mo sì like ẹ gan-an, Ọlọ́run, mo like ọmọ ẹ gan-an, but ó ń ṣe mí. Ọmọ gidi tẹ̀lé mi náà. Ọmọ gidi ni mí o. Ẹ jẹ́ n gba nọ́mbà yín. Okay, 080 35 32 32 again 73. Let me repeat myself again. 080 35 32 32 again 73. Italiano. Má pè yín. No problem. Àìṣe sá ẹ̀wọ̀ ọmọ gidi ni mí o. Ọmọ gidi ni mí o. Pẹ̀lẹ́ sá. Ọmọ gidi ni mí o. Kó tó bá ti sọ̀rọ̀ ni màá gbọ́. Ọlọ́run. Ṣé ó yẹ? Ọmọ gidi wà láì. Ó yé mi. Ọmọ gidi ọmọ tó dáa ni mí o. Ọlọ́run ẹ wọlé kẹwẹ́ náà kọ́. Ọmọ tó ṣe. Ọmọ gidi ni mí o. Pè mí o. Pẹ̀lẹ́ sá. Ṣùgbọ́n. Má pè yín.
èmi máa pè yín mi ò lè gbàgbé honestly. Monday. Monday, please. Okay. Yes, sir. Yes, sir. Yes, sir. No problem. Mo lè gbàgbé sá. Máa pè yín máa pè yín. I'll call you. Okay, sir. No problem. Máa bá I'll pay you. I'll call you. Thank you. Bye. I should sound up or sound. Bye. Bye. ọ̀nà mi láàárọ̀ ẹ̀ kó tó jáde àbí èlò ìṣì lórí burúkú máa ṣó ẹ̀ wò ó a tún à lórí o ò ní dúró gbà tán ìyẹn lórí burúkú ọ̀rọ̀ ìgbà fúnra ọlájà gbogbo yín mo ń bọ̀. ó sùn bọ́lá ní ṣe tó ní ojú tí ó máa ṣe ọpọlọpọ alájà lára ẹ̀. Let me see your hands in the air. There you go. Ha, ha. Topics on the beats on the mic on. Are you ready?
One time for the bit. Oh na na na. Two time for the bit. Oh na 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 na. Are you ready for the bit? Oh na na na. Hey. Are you ready for the bit? Yeah. Oh na 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 na. She got the back, she got the front. This pretty girl give me heart attack. She's a big old hit and she no get it. I want to meet her, make we relate. And I love her waist and her pretty face. The way you dance, girl, they make me quit. I want to do, girl, I don't feel wet. I want to enter, I don't delay. Baby, want carry money go, na na. Baby, want carry money go, na na. Baby, want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, na na. Baby want carry money go, na na. Baby want carry money go, carry money go, carry money go. One time for the bit. Oh na na na. Two time for the bit. Oh na 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 na. Are you ready for the bit? Oh na na na. Hey. Are you ready for the bit? Merlin. Oh na 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 na. See the sexy lady don't whine. No, she make me to lose my mind. No, her beauty they make me blind. Baby, I love the way you whine. No, she's sexy, she's sweet, sweet. Make me want to kill this bitch. If you know you feeling this, it's your love they make me go. Baby, want carry money go, na na. Baby, want carry money go, na na. Baby, want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, na na. Baby want carry money go, na na. Baby want carry money go, carry money go, carry money go. Are you ready for the beat? Oh na na na. Hey. Are you ready for the beat? Are you ready for the beat? Oh na na na. Escape on the beat. Oh na 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 na. Listen, one time for the bits. Everybody roll your stamp on your bits. Anytime we had the spits, people the trip. Monica dákẹ́. Ẹnikẹ́ni nínú yín tó bá ta fèlèfèlè máa fìbọn fọ́ orí ẹ̀ dànù. Ṣé ti rí kó ní ìranù ní? Wọ́n kọ́ yín ẹ̀gbẹ̀kọ́. Ṣẹ́yìn náà rí báyìí, ṣé rí páyé yín ti bàjẹ́? Kò sí wàhálà, tá a bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe. Ó yẹ jókòó. Kí ló ṣe ń tẹ̀ ọ́ tàbí iná wẹ́dà? Ẹ má jẹ́! Àwọn oníranù gbogbo. Bread, ṣoré lè tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yìí, orí ẹ̀ ni mo nílò. Ṣoré ìtọ́tẹ̀lé. Ọmú ẹ̀ ni mo nílò. Èyàn aláyé bàjẹ́ wọn wọ̀nyí. Bẹ́ẹ̀ ṣọwárí lè tó tẹ̀lé yìí. Awẹ́ ìdí olùsí ẹ̀ nínú nílò. Bẹ́ẹ̀ ṣọwárí lè tó kéré láàrin wọ̀nyí. Nǹkan abẹ́rẹ́ ni mo nílò.
olóṣì tó wá lélẹ̀ tó kẹ́yìn inú ọ̀yìn dread kíndìnrín ẹ̀ ni mo nílò. ẹgbẹ́ gbẹ́gẹ́ gbẹ́nu sọ dread tàbá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe ó yẹ àwọn gbọ́dọ̀ sọ́jú gbọ́dọ̀ sọ́jú. ó yẹ àwọn gbọ́dọ̀ sọ́jú gbọ́dọ̀ sọ́jú gbọ́dọ̀ sílẹ̀. ta ló yìnbọn. wọ́n ní tó bá mú tó bá tún sábẹ̀ máa dá ìmọ̀ lára yóò ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ báyìí ẹ̀ máa bọ̀ bẹ́ẹ̀. ẹ̀ lọ báyìí. lórí kí ni. dìde dúró. Bọ́lá ṣe bọ̀. Gbogbo yín ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá ẹ dẹ̀ máa ṣọ́ra gan. Bye bye. ṣé kò sí lára àwọn ọmọdé yìí ṣé nǹkan kò ṣe é rárá kí ló tó ń pàlájà ẹ mo fi Ọlọ́run bá bẹ́ẹ̀ kó o ṣọ́ ara ẹ̀ dáadáa ẹni tí ó gbẹ̀sìn tí ó lẹ́sìn rárá ń gbèsè ayé ṣó gbúdọ̀ rí bó ṣe rí wo náà wo rẹ̀ látòkè délẹ̀ ẹ ṣé ìwọ yìí ó dàbú mùsùlùmí òdodo a fi Ọlọ́run kọ́ ẹ a fi ìwà kọ́ ẹ pẹ̀lú ẹ̀ náà onídàkudà ló fẹ́ dà sí gbòòrò òun á ń pàlájà èwo tàlájà nu gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn kó ṣọ́ ara ẹ gidigidi kọ́lọ́n kó ṣọ́ ẹ bẹ́ẹ̀ yẹn má dá òde tèmi dúró o ọmọ lásán má pè mí mọ́ o kókó lẹ́yìn mi tó bá fẹ́ kí sọ̀rọ̀ òdì sí ẹ wọ́n fi kọ́ ṣí ẹ ni ọ má jẹ́ kí n fi kàábà ṣépè fún ẹ ọmọ lásán ìkejì ajá ọmọ játijàti kí ló ń wá mi fún tó bá tẹ̀lé mi máa fi mọ́tò yìí máa fi kọ́ gbogbo ẹsẹ̀ dànù mi ní sọ pé mi mo bí ẹ mọ́ ọmọ játijàti. Aminat! Aminat! Tí Alhaj pẹ̀lú Fadiza kan bá dé ní àti Àsàlátù kó bá mi fi ṣe oúnjẹ sílẹ̀ fún mi kó wá wọ yàrá mi lọ kó bá mi fi kọ́kọ́rọ́ ti ilẹ̀kùn mi gbọ́in gbọ́in kó bá mi mú kọ́kọ́rọ́ dání. Mo lásán ìkejì ajá jẹ́ gbọ́. According to ìwé tó wà wájú mi owó oṣù méjì ló ti ń jẹ mí ọ̀gá mi dẹ̀ ní gbà lọ́wọ́ mi kò ní gbàgbàkúgbà bẹ́ẹ̀. bàbá mi bẹ mánéjà náà ni ó ṣàmọ̀ pé mi àti wọn inú àtẹ̀tù ni a gbọ́dọ̀ fojú kanjú wàá jọ torí Ọlọ́run ó ṣàmọ̀ pé mi kì í ṣọmọ bẹ́ẹ̀ ó ṣàní bá ṣe jọ ń ṣe tẹ́lẹ̀. ó yé mi ṣé bá ṣe máa ń ṣe yẹn gangan nìkan tí mi gan consider bọ́ láti bí ọ̀sẹ̀ méjì ń sìn ó ṣe bẹ́ẹ̀ fún mi mọ́ eléyìí dẹ̀ ń gbóná. ṣé wo mọ̀ para náà máa ń fẹ́ bèrè fún mi àbí wo ni kẹ́. ojoojúmọ́ gbọ́dọ̀ ti bọ̀ tó ń yọ ni. irọ́ ni ó ṣàmọ̀ kò já òòyà mi kì í ṣọmọ bẹ́ẹ̀ máa ṣọmọ dáadáa fún ẹ̀ náà ó yẹ kó mọ̀ jọ nítorí Ọlọ́run bá mi bá ṣe rí ẹ̀jọ̀. eléyìí tó wá ń yọ yìí ńkọ́. ní sùúrù ó máa sàn ṣe bó níwà sàn. mo máa sàn. bàbá o mánéjà ti ń pariwo owó bàbá bẹ̀ Ọlọ́run rí mo tún yó lálẹ́ èyí ṣẹ́ tún dé ní báyìí
wọ́n wà ń bẹ̀ wọ́n pọ̀ bọ̀ eléyìí gangan ni mo filẹ̀ fún yín lónìí ẹ wo dáadáa ó yá bá mi turn around fún bàbá mi turn around òun gangan ni kẹ́ mú bàbá ẹ yẹ̀ wò. ẹ wà ókè o. ó wà ń bẹ̀ wà. bet ó dàbí pé mo máa prefer ilé. ok bàbá tó bá ti jẹ́ ìyẹn náà ni kò sí wàhálà bàbá. ilé wa ok. kò sí wàhálà bẹ́ẹ̀ náà kò ìyẹn náà tún dá bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ilé náà. tó bá rí ẹ̀ náà. ok bàbá mi bàbá mu á. ẹ jẹ́ lè ṣe tún san mo mind. kan tó ní méjì wà pé nìkan tó gbé mi tí nìkan nǹkan tó mú ní méjì. Àdìsá jẹ́ ká fi ó ga o. báyìí sàn yìí. ẹ bọ kí ló dé tí wọ́n pé tí gbogbo èèyàn bá ti dé bí báyìí Àdìsá nìkan ló máa rún ojú wọn máa mú ó tiẹ̀ tó báńkì mánéjà yìí tó jẹ́ pé tó bá dé báyìí ó máa ya pépà ni ọmọ yìí lóògùn ni o àmọ́ kàkà kí àkèrè má dùn bẹ́ẹ̀ ni sápá ti tún ìlú máa lọ sí wàá gbà. How you dey? Bring customer o. Shoe, I tire o. Person go just dey here 3 days no market. With all this my packaging. Hey, wow. Ṣebí 3 days ló ṣe rí customer tó ń pariwo. A week báyìí ó ti máa tọ́ sí. Tèmi sì better. Pẹ̀lẹ́ tiẹ̀. Tẹ̀ wá sún wa báyìí kò sí ẹ̀ sọjà. Èèyàn kan ṣáà dúró látẹ̀ǹkan ni. Ó ga o, ìgboro rẹ́rìn rárá ó tiẹ̀ ti sú mi báyìí. Orin o, èmi. Ọ̀dọ̀ yín ló ti dry kò dry lọ́dọ̀ tèmi. Wọ́n ti pè mí láti ta gbówó wọlé ń bí owó wọlé ń ta. Ṣàánú mi torí Ọlọ́run ó kúkú rí ká ní pé kí n ṣe bàtà tó wọ́n sí kíláàsì kan náà lájọ wa ó ṣàárí náà máa ṣàánú èmi máa mọwọ́ wẹ̀ jọ́ nítorí Ọlọ́run pé mí jọ́ nítorí Ọlọ́run ó mọ́ mọ́ eré ṣe ó ṣàmù mí ní dalẹ̀ jọ Àdìsá jọ́ nítorí Ọlọ́run jọ. ìyá ń di ọ́ kí ni ọ̀dọ́ níbi ẹnu esin a ní kàn mọ̀ mọ̀ wọ àwọn kíní bíi akọ̀dìsàn tádégùn mọ́ fẹ́ sí kíní yìí àwọn yòókù ẹ̀ ní ẹ̀bùn dáadáa tó rú mu yìí eléyìí kí wọ́n kí wọ́n sanwó fún ọ o bọ́ bá ti lè ṣiṣẹ́ tó ni bá ti mọ̀ wọ yàrá bá ti lè gbé wọn sí ni sọgbọ́. owó gbọ́dọ̀ mu tóru bá mu ó máa kan ẹnu burúkú ní tẹ̀lá náà ẹ̀kẹ́ gbé wọlé lọ. ẹgbẹ́ ní sọ́hún. àlàyé jà líbà mo. òbúrú yàrá tó wà á lè ọkọ mbẹ. wọn ò bí yín da. wọn ò bẹ́ẹ̀ mi da aṣọ rẹ̀ di wọ́n tẹ̀ sórí bẹ́ẹ̀dì rẹ̀ máa wò. wọn á tẹ dúdú lórí bẹ́ẹ̀dì sísìn yín bàbá òfò ìrọ̀lẹ́ pa ọmọ bí tí mo ti ṣe ni. rí nǹkan èyí ṣe nu kí wọn kúrò àkọlọ wọn kẹ báyìí Ọlọ́run ti dọ̀ lágbà. ó sì lọ. láti kékeré Ọlọ́run ti dọ̀ sọ́dọ̀ àgbààgbà. a máa hàn dín gbẹ̀yìn ni. ẹ wo ẹ lẹ́jà yìí. manager. sáájé wa. ààrẹ kọ́sítọ́mà o àbí ṣe ni. kí ló dé wọn ò ti ṣe wọ ilé ṣe ojú ẹ ló ti jìn yìí. ojú mi tó wá jìn wá túmọ̀ sí pọ́n ti ṣe mí léṣe. ẹwẹ́ máa lọ jàre. ṣé wọn dá nǹkan sí ọ lójú eye drop. kí náà dà sí. ọ̀dà ẹnu ẹ̀ lẹ́wà ìwọ owó yàrá ti ń kọ́ gbò lẹ́sàn-án. ṣé ẹ̀rí bọ́jà ṣe ń lọ ni. kí lákàn mi ẹ kì í lọ ta ẹ sọ fún ọ̀fẹ́ ń dọ̀wọ́ báyìí gbénu pépà. kí la wá sanwó bíbà fún. sẹ́mi ní tùmọ̀ báyìí wá kọ́sọ́mà. tẹ bá ní. ìwọ tí ọmọ ẹgbẹ́ ti máa ń bá gbàgbà sọ̀rọ̀. manager ṣé à ń sanwó yín fún yín ni. mo mọ ibi tí màá ti ń. ẹ bọ́ ti mú mi. ẹ ṣe sùn. ẹ rí ọ àwọn ìgbé mi ọ̀dọ̀ tiẹ̀ ni ebo wà á tiẹ̀ tani gbọ́ akurumọ́lájà bọ́sì ń tiẹ̀ jáde. ìwọ tó ti rẹ̀ ó fura ni ọkàn bó o ṣe rí kékeré yìí. Ebo, àwọn ọmọ ọdún tààrà àwọn eléyìí mọ́. Àwọn ọmọ ọba wọn àti ìwọ yìí. Àdìsá ọ̀rẹ́ mi Àdìsá bẹ́ẹ̀bí ṣẹ́ta òpònú. àbólórí burúkú lélẹ̀ ta ló gbẹ̀rẹ̀ ṣé wá. àwọn olùwà ń kí n jàre. òṣìṣẹ́ ìsìn wa dúró báyìí. dry kò sí kankan. kò sọjá kò ṣàlàyé ni. ẹ má làálẹ̀ o ẹ ṣí sókè o. ọ̀rẹ́ mi ṣèbí máa nìyẹn 3 girls ló sọ pé òun ní ìdàbí. àyàn mẹ́ta ni. ṣé o máa tẹ̀lé wa. ìwọ lọ dúró kì í ṣe wọ. o lè tẹ̀lé wa. èmi náà sọ. aṣá wọlé burúkú. ó ní ìlú ti wọlé. wọlé ọmọ já ẹ̀wọ̀. aṣẹ́wó ó ní burúkú ọ̀lẹ̀ yín ṣe ń tin. ó sì lọ jọ Àdìsá tèmi ni kò gọ̀ tèmi ni kò gbà tèmi ni kò mú gbogbo àwọn tó jókòó tí wọn a ṣe èrè ní ẹ mo mọ wà láàrin wọn mọ mo ti ń bọ́ sọ̀rọ̀ àmọ́ gbá tiẹ̀ gan òun náà wo gbogbo tó ṣe irun rẹ̀ ibi tí bọ́m̀bì tó gu àyè ọpẹ́ ní India o àìwọ́n náà bàjẹ́ lọ́mọ gbogbo ti rí gbogbo Àdìsá mánéjà abẹ́gbàre lẹ́sìn kíni káyọ̀ mi jẹ́ran ni ọmọ ṣé o àwọn agbẹ̀yìn wa. sọ tó bá fẹ́ mà fún ọ. kíni
kí ni etí ẹ̀rín bí ta bẹ̀bẹ̀ yìí kí ló fẹ́. kí ló máa ṣe. mo tijú ẹni o iná bá gbá méjèèjì gbogbo tó bá fẹ́ kí n ṣe sọ fún mi èmi ọ̀fẹ́ ọ wá ti gbé wọ́n fẹ́ kí n fọ́n yàrá bíi tọ́mọ gbé lọ́fẹ̀ẹ́ kò sí wàhálà mo lè fọ́n yàrá mẹ́fà kàkà mi gbogbo ẹ̀ wà. mo fẹ́. kí ló wá fẹ́. ṣé gbogbo nǹkan tí mo bá fẹ́ ń sìn lè máa ṣe. pátápátá. ìwọ náà jẹ́ bẹ́ẹ̀ orí bó ti rí ni àwa la mọ̀ yí ẹ. ok ó yá ẹ kọ́kọ́ mú kọ́kọ́rọ́ mọ́tò yìí ẹ mú wá. ṣé ilé àbí nàbí ń kẹrù ní hòtẹ́ẹ̀lì. ilé gọgọgọgọ. eléyìí bẹ́ẹ̀. àti kí tó ni. àti wélé yín. ọfẹ líìsì ẹ ní àyẹ̀wò. líìsì ẹ bọ̀ tán. kí ló dé ńgbà tí mo fẹ́ gba físà. rọra. manager kẹ́ndẹ́ mo ti rìn kìrìkà mo ní manager tí mo rí this place ó máa dúró alálejò. ẹ lọ dá wọn lóhùn lọ dá wọn lóhùn. he hold me cannot answer. wọ́n ní kó lọ dá wọn lóhùn. kí ló ṣe á kí ló kọ inú ọ̀rọ̀ tó wà ńlẹ̀. gbẹ́nusọ̀ jáde ọmọ bá wí ni láìpẹ́ wáyà tèmi rè sọ fẹ́ kọjá ni. wo manager wo nǹkan tó gbé wá very important. kí ni ẹ gbé wá ikú ni ẹ gbé wá. ìtúná mmadụ bẹ wu owó. owó ló mú wa. àṣà ń bọ̀ jẹndan. àṣà jẹndan jẹndan. ta lọ gánà àbí kejì àbọ̀ ọjà wẹrẹ ni. kí ni sọ báyìí. rubbish. manager wo eléyìí lọ gá ẹ o eléyìí lọ gá ẹ. ẹ ká ẹ jọ àṣà. Àdídà ṣé o ti gbé símú lórí burúkú ẹ ni Àdídà ṣé kejì ni má bì báyìí. kí ló ṣẹlẹ̀ kí ni. àbò ṣì mo fọwọ́ gbá mi láyà ayé ìgbà kan gbogbo orí burúkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló pè ní ṣé mo wá bẹ ṣe rí bíbá yìí. olórí burúkú ni fi sílẹ̀ ṣé you dey crazy ni àbẹ̀lẹ̀ tí margin ni olórí burúkú ni ẹ ṣá ṣé àwọn bóyá ń bẹ ara bẹ ṣe níbi báyìí ni tókòtókò dé tó bọ̀tẹ̀ tí wọ́n tún wá ṣakọ jáde àbẹ̀lẹ̀ burúkú ni wọn ò ní jẹ́rìí ẹ gbogbo èrè ṣá anyway mo ta wá sọ fún àwọn fún ẹ̀wọ̀n nìní kó jẹ́ kí orí ẹ pé sórí tí ò bá fi ọwọ́ síbi tó wọ́n ń gbé nǹkan tá a máa bá ìfàmì báyìí wo adé òní kọ wọ́n jí ọtí. ẹ jọ kí la gbé kílẹ̀ jù. kílẹ̀ gbé kílẹ̀ jù àbò lórí burúkú ni ẹni o tún béèrè question lọ́wọ́ wa mo dẹ̀ dé ní ọgbà olè kókó tàbọ̀jà wa gbogbo àwọn tó ń bọ̀ wá pátápátá ìwọ nìkan náà ń gbé ń sìn kó tẹ̀sẹ̀ tó sẹ̀ wá rárá àti rárá mọ́ ni jọ kí ni ìṣòro ẹ náà ṣé o rò pé o fáìní torí pé o kàn ó pa àbí kó má lọ jẹ́ pé nǹkan tá ń rò ló ń ṣẹlẹ̀ o tó ṣe wá rí wàá gbà. o stupid pẹ̀lú ẹ̀rìn tìtìrìn tó ń rìn yẹn kí ló pẹ́ lẹ́rìn náà kí ni òbí ọṣẹ tó ń múnú ẹ̀dùn ẹ máa wọ ọmọ olóòrùn ẹlẹ́nu rìnrìn àbí kí n ṣe ọmọ oko òṣì tó mú wá lọ́jọ́ kìíní àná tó kó bàtà sọ́wọ́ bíi bàbá láàrùn. ó yà wèrè ni ó fẹ́ tẹ́ ṣùgbọ́n mo bẹ́ẹ̀ wò látara mi sàn jẹ́ kí orí ẹ̀ pé tó ti yẹ jẹ́ kí orí ẹ̀ kó pé. mo feel pé ọ̀rọ̀ tó mú ọpọlọ dání lẹ wá bá mi sọ ní ìmọ̀pọ̀ láàrin ìdùn ọ̀rọ̀ ọpọlọ áyán ní gbogbo yín kórè wá tẹ wá bá mi sọ ìjọ tó bá ti ní ọ̀rọ̀ gidi tó mú ọpọlọ dání kíkẹ́ tó wá kanlẹ̀kùn mi rọbì. orí màá ní gé yìí. wá bíbá wá ó já lèrè tó ń ṣe èrè ni àwọn ẹgbẹ́ ẹ ṣé òótọ́ nínú torí ni ọmọ ọdún márùn-ún lèmi ti wọ bíbá ìwálé mi ló ti ń gbé mi ṣeré ìgbà tí mo dé child abuse ló gbé mi mo dẹ̀ ti ní kọ́sọ̀rọ̀ látàyè gbọ̀ngàn tí mo lọ ti bá aṣọ faná sábẹ́ ẹ̀ ni mo ń bẹ́ ìsọ̀rọ̀ òkú mo wá fẹ́ ṣe ni máa gbá ojú aṣáná ẹ sọ fún ni. ó sin ni ó sin abẹ́ ẹ̀. ojú mi dára látàárọ̀ tó ti sọ pé mi ò sọ anything sórí máa sọ fẹ́ pé fún ni mo ti jáde gídọ̀ bọ̀ kan yẹn gbé wá dé ọjọ́ ìwádìí tí àyẹ̀wò àjẹ díẹ̀ òkúta wọ ọjà tẹ̀ mọ́ owó yẹn lọ́wọ́ ìrírí àfihàn alásìírí ìrora aṣẹ́wó. ẹ̀yin lady màámi wọn náà bọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí confam tó bá dé ní òkú ọjọ́ títí ìgbà tó ò fẹ́ hawk transformer àbí tó bá fẹ́ hawk transformer nìkan ló ní rí kú èyí kò lè wá ní try tó ti yẹ ẹ máa lọ sí territory yín. ó ti rìn wọn ò lè pè é lẹ́yìn ọ̀dọ̀ ó ti lọ. sórí orí mi kì í ṣe dáadáa o mo ti gba òye tó bá ń gbọ́ sasán sanyẹ̀rì ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ń gbọ́ máa sán èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ tó ti gbọ́ tó tó bá ti lọ́wọ́ ẹ̀wọ̀n wàá rò bí o ṣe ilé ayé wà ní ìdí o. èmi àjíjà
uncle. Ẹ jọ̀ọ́ ẹ rántí ojú ìmọ̀. Mi ò rántí. Ṣé kò sí? Kò sí nǹkan kan. Ẹ rántí àwọn girls mẹ́ta kan tẹ rescue ńgbà kan tí wọ́n fẹ́ fi wá ṣe owó. Pẹ̀lẹ́, ṣàlàáfíà ni gbé wà. Okay. Ẹ kújọ́ mẹ́ta ẹ dẹ̀ ṣe wọn jọ́. Èèyàn tó pẹ́. Kí lẹ ṣe ń bí? Tí mò ń ṣe ń bí. Ẹ jókòó náà. Kàn ṣáà wà kíkan mo kàn fẹ́ ronú ayé mi ní next step tí màá gbé. Ìyẹn ni ó fàrònú tí mo jókòó sí báyìí. Kí ló wá lè ń rò tó bẹ́ẹ̀ yẹn? Èèyàn máa rò ọmọkùnrin ibi dájú iṣẹ́ tẹ́lẹ̀ iṣẹ́ vigilante. Àwọn olówó tó lágbára tó ń gbàdúgbò ti láwọn fẹ́ services wà mọ́. Wọ́n á pè kí ni ọmọkùnrin tó mú adé owó fólú ẹ̀ tọrọ kọ́bọ̀. Ìyẹn mo fẹ́ rẹ̀ bó mo pé kí ni mo lè ṣe kí wọ́n má jókòó lásán. Nǹkan tẹ́ lè ṣe. Sandra, ṣé ká mú táwàdà kú? Ọ̀dà lọ́mọ mi. Kò sọ́kùn tí ó rí ọ tí ò ní wá wò padà sẹ́yìn. Àtúnfè tí ọ̀bá ríran tójú ẹ̀fọ́ pátá. Ó ṣe rí mo rí. Chief, ẹ má tàn mí, àmúyẹ obìnrin tó dà bí èmi tó pọ̀ ń gbòòrò. Kí la wá ń sọ? Sandra, padà. Obìnrin lè pọ̀ lóòótọ́, ṣùgbọ́n kọ́ mọ́ wúyàn. Láì sálátakò tí n bá yọ ọwọ́ ìyá mi kò tún sóbìn tó tún lè wù mí tó ọmọ. Kíni abẹ́mbẹ̀ tí ò ti bẹ̀ kó bó ṣe rí nù. Ta ni ẹ? Ká mi ò ní ẹni ọ̀dà kan àbí ó retí èèyàn ni. No, but ẹ jẹ́ kí n wò. Sandra, o mú ń tọ̀ òun ni. No, ẹ jẹ́ wọ́n ti jẹ. Ẹ jẹ́ fi ṣe. O mẹ́ni tó ń bọ̀ ni. Irọ́ ọ̀wọ̀ bóyá ọ̀wọ̀ ẹ̀ tó wà lẹ́nu. Arákùnrin. Ẹni sùúrù o.